Because I wasn't expecting this, I was just dropping 50,000 on this. Thank you. Thank you so much. Please a round of applause for Olariwaju Jeriba Atolishi. Hallelujah. Hallelujah. You know me to the day. Bàbá rí ẹwà bọ̀. You know me to the day sir. Wípé Ọlọ́run Atolishi ó wọlé ní ẹ̀yìn wá. Aláyé lè máa rántí ní ayé ìgbàgbọ́ ní mo ṣí pẹ̀lú sílò gba tí wàhálà ṣẹlẹ̀ àwa rẹ̀ nígbà yẹn. Ṣùgbọ́n mo dúpẹ́ fún Ọlọ́run ní èmi lábìsà nítorí wípé Ọlọ́run ẹ̀rí ìdámilọ́lá o. Ṣọ́ọ̀ṣì inú ọdún ìlàwó palẹ̀ ní ilẹ̀ lẹ̀. Ẹ sà ìjọ táwọn ni mo sọ fún wa pé Atolishi àti dáre mélòdì ló dẹ̀ máa padà sí ṣọ́ọ̀ṣì bí Ọlọ́run bá sọ wípé kí n rí ṣọ́ọ̀ṣì kọ́ kẹ́rì mi tó jáde. Ẹ sà 75,000 naira ló bá mi wọnú ọdún yìí. Mo dẹ̀ ná 75,000 naira yẹn tán ní ìjọ ọdún. Ọbẹ̀ rí dẹ̀ ní káwọ́ ibi ìpalẹ̀ ní ọ̀nì 10 oṣù kìíní ọdún yìí. Ṣùgbọ́n yàgbé lẹ́nu lẹ́nu gbogbo àwọn èèyàn tó ń débí tí wọ́n bá ṣọ́ọ̀ṣì bó ṣe rí. Wọ́n kò wí pé ṣọ́dún márùn-ún la ti ń gbé bọ̀ ni láìsí ìrànwọ́ ènìyàn lẹ́yìn ìrànwọ́ Ọlọ́run àti bàbá ẹ̀rí. Ìfà kò nígbà tí bàbá ẹ̀rí mi gbọ́ wípé Láre ọmọ Atolishi ló ń bọ̀ bí wọ́n ní the best guest artist àwọn ló ń bọ̀ yìí. Kò sí nǹkan táwọn lè ṣe níjọ́ yìí. Ìwà lọ́tọ̀ tí Thank you so much. Owó olùtúmọ̀ you see this man. Èèyàn tó bá ní ọwọ́ sí iṣẹ́ Ọlọ́run ó máa ń gbé lórí ìgbò. Because when I see tí àwọn èèyàn bá rí wa níta wọ́n ní ó wà lọ́wọ́ tó wà lọ́wọ́. Listen to me, Elsa. No, orúkọ kò fi gbòòrò mo ní owó lọ́wọ́ ọ̀dọ́. No, èmi tí ẹ̀ ló lọ́wọ́. No, I claim this in first of all. So, but one thing I always ask people is, what can you sacrifice for God? You want God to bless you, but you're not ready to sacrifice anything for God. Ìjọ tí mo ti fún ojú Ọlọ́run lórí ìdúró wàsá, ọjọ́ yẹn ni mo ti bá wọn kó mọ́tò tó fún wọn. Nǹkan tó wá lè sacrifice fún Ọlọ́run ló máa bẹ̀rẹ̀ sábẹ̀ ìdíje ìdìbò àbúrò bí láyé. Tó bá wà náà tó máa ń gbé calculation tó ṣọ́ọ̀ṣì náà, wọ́n tún tún gbèrè owó Ọ̀yọ́ ló wà. Nǹkan tó dúró yìí, òkúta kọ́ ló fi dúró. Kò ṣáàbù ní ẹ̀. Náà ṣáàjì ara. So kọ́ máa ń pè èyí máa ń sọ fáwọn èèyàn nígbà tí mo ní sọ pé 50,000, 10,000 lẹ́kọ̀ọ́ no, I don't do that in my church. You know the reason? Because ẹni tó gbé 10,000 lọ́wọ́ 5,000 bóyá 1 million ló jẹ́ fún ọmọ kan ti gbé 1,000 lọ́wọ́. Ọdún mi yẹn ò yẹ jù. Ṣé yẹn ṣáàtì ṣé yẹn ṣáàtì? Fún Ọlọ́run ní ohun tó máa dùn ẹ́ wá owó ṣe máa jẹ́ ojú. Ṣé wàá lè kọ́ ní báyìí? Jọ̀wọ́ ẹ̀ sókè. Ayé Jésù ga. Ọlọ́run ẹ̀rí kò. Orí gbàgbà lọ́gbọ̀ yìí. Àwọn akọ́kọ́ lálẹ́. Ọlọ́run ẹ̀rí
ẹ̀dá ayé tó ẹ̀dẹ̀ tó jọba báyọ̀ bá sí wọn ẹ̀ tó máa jọba ayé tó wà ti jọba. Ìbò bá lọ kí gómìnà lóhùn tó bá fún mi. Bí ìbò bá lọ kí pírẹsidẹ́ntì lóhùn tó bá fún mi. Ẹ̀rí ìgbòho wọ́n kí ọlọ́ọ̀bí ohun fọ́ọ̀rọ̀ tó fẹ́ fún mi. Ẹ̀rí mo pè é lẹ́jọ́. Owó ńlá ńlá ni mo fẹ́. Ẹ̀rí mo pè é lẹ́jọ́. Bílíọ̀nù ni mo fẹ́ lágbo. Ọlọ́run ẹ̀rí kò. Ẹ̀yin boys lẹ́yìn eré ilé làwọn ṣe. Ẹ̀rí àwọn ẹ̀dá so. Èmi náà àtúrí ṣe níwájú ẹ̀rí ìwò. Ẹ̀rí máa wó lè. Ẹ̀rí máa wó lè. Mo ní káyọ̀ tó wà létí ìjọba ẹ̀rí. Ẹ̀dá yìí kọ́ ẹ̀dẹ̀ tó jọ. Màsímà tún máa jọba o, káyọ̀ tó wà létí ìjọba. Mo ní àrẹ wọ́n máa mi jó, àrẹ wọ́n máa mi yọ. Ọlọ́run. Sí ọ, ìyọ́ olùtúnú. Ilé ṣẹ́gun ṣẹ́gun wọn lọ́kìnà. Tìmùtìmù ìgbòho. Ìgbòho ọmọ bàbá aládùúrà wá. Ọlọ́run tó ní ẹnu ọmọdé tó gbé ẹ sípò àgbà iṣẹ́ ilé tó máa rò. Ó ní ṣètò láwa ní. Jésù làwa. Pátápátá kábíyèsí ẹni súnmọ́ bá níwọ̀n ìpè jẹ́ mo jìnnà sọ́ọ́ bá níwọ̀n ìpè wà wọ́n sẹ́ni bá níwájú bàbá. Ọba ìwà ìdí ọba àṣà gbogbo Yorùbá nílé lóko ó ti pẹ́ bá ti gbàgbọ́ kábíyèsí tiwa orí adé. Lọ́sùnmọ́ bá níwọ̀n ìpè jẹ́ mo jìnnà sọ́ọ́ bá níwọ̀n ìpè wà wọ́n sẹ́ni bá níwájú bàbá. Ọlọ́run ẹ̀rí
bí ọjọ́ náà tí Jésù rẹ̀ ẹsẹ̀ mi lọ. Ọkọ mi ní àgbàdúrà ìmọ̀ṣọ́ra èyí báyọ̀ ọjọ́ náà tí Jésù rẹ̀ ẹsẹ̀ mi lọ. Ẹ̀rí o kò bí. Ilé alákìíní sí kìlọ̀ gbogbo ìbò kìlọ̀ kọ̀ọ̀kan. Kábíyèsí ọmọ ìṣe gbogbo Yorùbá pátápátá. Ilé ọba ìkẹ̀lẹ́ lóko. Ìwà lálọ́kùn láti di alókùn ọmọ òṣòro. Ọmọ ìdìbò ìdòwì tí ó. Ọmọ ẹkùn tó fi tí ó tí ó. Kíkẹ́ rẹ̀ lẹ̀ fẹ́ràn onígi. Ewé kan tí mo bọ̀ lọ́wọ́ ilé ìgbàwé ló jẹ́ ìfọ̀rọ̀ tó. Ọlọ́run ẹ̀rí kò. Ọlọ́run ẹ̀rí kò. Àwọn náà rẹ̀ pọ̀ jùlọ mọ́. Ìbára ọba tó mọ̀ mí. Ọba tó mọ̀ mí tó mọ̀ mí tó mọ̀ mí tó bí mo ṣe mọ̀ mí lọ. Ọlọ́run akéde ọ̀la. Mélèé gbàgbé òyìnbó ládé. Abíbí ni kàtà. Iwájú òyìnbó ládé. Adéọlá ọba kúrò ní. Abíọ́lá ọ̀pọ̀ tó wà lẹ́yìn rẹ̀ ló máa padà lẹ́yìn rẹ̀. Abíọ́lá sí orí ọ́ ìlú ẹ̀yọ́. Jerusalem ìlú ọ̀dọ́. Àbíkú ti ní ojú ìbáyọ̀. Yóò máa ní gbogbo ìyá tí mo jẹ́. Ọmọ akọrin ọmọ ṣẹ́gun àwọn àgbàmọ̀ tí ó ayé ló tún ọ̀gá. Dàbídà mo sọ kẹ́lá tẹ̀lé eré ilé ló wá ṣe. Eré àmì ni wọ́n ṣe bí. Ló ṣe kìbò sáré. Gbogbo ẹ̀ lọ́wọ́ mi lọ àrùn tó lè ṣe. Abíọ́lá àwọn àdówó ni. Yọ́lá àwọn ọ̀dọ́ àgbà ayé lọ tún ọ̀gá. Ayé lọ tún ọ̀gá. Ayé lọ tún ọ̀gá. Abíọ́sì. Ayé lọ tún ọ̀gá. Àpẹjúbà àwùjọ ẹ̀rí orí ọ̀la tó. Ẹ̀rí gbogbo mo fẹ́ rí ọ. Ẹ̀rí apá àwùjọ máa gbọ́dọ̀ lókè. Àbọ̀ àwùjọ. Ọlọ́run ló rí. Ọlọ́run ló rí. Ló rí.
rè o. Iwájú iwájú lẹ̀ ó máa lọ. Àmì láàrin ọmọ tẹríba tí ó bá mi. Ìwọ olúwa tí ó bá mi. Àbáwúdà kábíyèsí. Ìwọ olúwa. Ọlọ́run kábíyèsí bàbá mi. Láwọn ètò ìbọn alákòóso olùdarí orí òkè tí ó ní. Bàbá Olúṣẹ́gun ọmọ láàfin ọ̀run. Ọmọ Dáfídì. Ọmọ Dáfídì. Orílẹ̀-èdè ọdún. Àwọn ìlànà ìwé ẹ̀kọ́. Àwọn ní bàbá lọ́wọ́dún. Ọmọ ní bàbá lọ́wọ́dún. Ọmọ nílé. Àjálù nílé. Wọ́lá nàgbà. Ẹ̀rí kò. Ọmọ bàbá wọn kéde wọn. Ọ̀nà wà mímọ́. Bàbá wọn múra ọlọ́run rí ìlú. Ọlọ́run rí ìlú. Ọlọ́run rí ìlú. Àbújá. Ọlọ́run tó yẹ ọlọ́mọdé tó pè é sípò àgbà ilé tó máa lè rí. Ṣàtọ́ bá mi ẹ̀rọ jẹ́ kárí sí àwọn lọ. Nítorí pé wọ́n agbára ìwé ẹ̀wẹ́ ní ìbàdí òun ayé ṣòro. Mo ṣe ọ̀la àgọ́ mi tó. Ẹ̀yin oníṣẹ́kẹ̀rẹ̀ ẹ̀ ń kọ́ yín. Ṣẹ̀kẹ̀rẹ̀ òjì lọ sókè màmú jẹ́. Níwájú ẹ̀rí láti ọba làwùjọ ìjọ. Ọlọ́run láti lè wọlé. Ẹ̀rí ọlọ́run láti lè wọlé. Ṣẹ̀kẹ̀rẹ̀ tí lọ́yọ̀ lè bàmú jẹ́ kó sọ. Ọlọ́run láti lè wọlé. Ẹ̀rí ọlọ́run láti lè wọlé. Ẹ̀sọ́ kálẹ̀. Ẹ̀sọ́ kálẹ̀. Ẹ̀sọ́ kálẹ̀ wọlé. Ẹ̀rí ọlọ́run láti lè wọlé. Ẹ̀sọ́ kálẹ̀. Ẹ̀sọ́ kálẹ̀. Abiola. Abiola ti ẹ̀yọ́ sí ẹ̀ lójú ọkọ̀. Àyíkò. Níwájú èmi ló wà fún tẹ̀lígbà. Ọmọ tó rí ọlọ́mọdé. Tó gbé ẹsìn pọ̀ gbà ọlọ́run Abiola bàbá. Ọlọ́run bàbá mi. Ìwọlé mo yàn bá ògo. Òun ní ọ̀la. Mo bọ̀. Mo yàn bá ògo. Òun ní ọ̀la. Ikú ṣe yàgò. Wọ́n ti yàn. Wọ́n pẹ́ láwọn èrò. Ìmọ̀ ọ̀rọ̀. Wọ́n ti jẹ́ ìmọ̀ rẹ̀. Lọ́sàn-án lóru. Ẹ̀yin akẹ́kọ̀ọ́ kan. Ní gbogbo ìjọba. Lọ́wọ́ òun rẹ̀. Ní gbogbo ìjọba rẹ̀. Ayé ti lọ. Iṣẹ́ ìjọba yìí.
Don't you got me wrong,
Ènìyàn ṣe bí Ọlọ́run.
Happy birthday to you.
Ìparí oṣù yìí, a jọ máa ṣe rẹ́kọ̀dù kan jáde. Ọlọ́run ìfẹ́ ládé ló ń fa àṣẹ sí mi. Ṣẹ́gun kò ṣe tó mú oníkọ́ orí òfẹ́ lásán ní mi. Àyẹ̀sọ̀ máa ń tó tó rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ kábíyèsí. Àti ìbẹ̀rẹ̀ ló ti dé ẹ̀fọ́ ọkùnrin. Thank you. Without wasting much of our time, I'm here to present an award to one of our own. The Karen Marcella from the Christian Church of Nigeria award. Thank you and God bless you, sir. A round of applause. Pàtẹ́wọ́, pàtẹ́wọ́. Iwájú wọn máa ń lọ òun lẹ́yìn tí wọ́n fún yín lówó owó àtọ́
ṣùgbọ́n gẹ́gẹ́ bí àfáìsà tẹ kọ́sítẹ́lì nípa àfáìsà ni ìmọ̀ràn tọ́lọ́run bá ní kí n máa gbà níjọ́ tẹ bá wá ní ìdí kankan ẹ pè mí ibi mo lágbára pé màá ṣe ẹ lórí ìdí tí mo sọ yìí lágbára ọlọ́run kí ni léèdì òní 6 before 15 akófà ní ọ̀fẹ́ ti sẹ́wà. Thank you, sir. Thank you so much. Ẹ bá mi pàtẹ́wọ́ fún Chiama. Ẹ bá mi pàtẹ́wọ́ náà. Ẹ pàtẹ́wọ́ tọ́wọ́ bá dùn yìí. Ẹ jẹ́ fẹ́ kọ́ celebrate ní àmì. Ẹ lè celebrate ògo. Ẹ celebrate ògo. Ẹ jọ. Ẹ jẹ́ fẹ́ káyé celebrate yín. Ẹ celebrate ògo náà. I'll come back on stage. Okay. Thank you. Under you are soon. Everyone set up in the Nation Church of Nigeria. More light, more light. This is an award of excellence. Present to Private Rabbi Olada Peter. Someone as Baba Meji. Congratulations, sir. Ẹ má ti lọ ẹgbẹ́ wa sùn. Ẹ má ti lọ bẹ́ẹ̀ ní tẹ́ dúró sí ẹ. Mo ní máa ń gbé wa sùn. Ó yẹ kí a kọ́ lè wọ́n sùn. Ó yẹ kí a wọ́n sùn kí bàbá náà wọ́n sùn. Lọ́sọ̀ kọ́tọ́ bá ṣe fún wa. Ìpìlẹ̀ tí Jésù kí lè lè yí tí bàbá